Hello, 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 hello. Ẹ̀yin èèyàn wa, a kú yín, a kú dédé àsìkò yìí o. Ṣé dáadáa la bá yín? Bí mà ṣe kékeré. Ìyàwó Ọọ̀ni, ìyẹn ìtàn ń pè ní Mariam, ọmọ ìgbéra yẹn. Kì í mà ṣe kékeré láàfin. Ìgbà tó ti jẹ́ pé Ọọ̀ni, dídákẹ́ tó Ọọ̀ni dákẹ́, àṣé ó dákẹ́, adákẹ́ má jà. Ó dákẹ́ ni. Mo sọ fún yín pé dídákẹ́ tí Ọọ̀ni dákẹ́ fún àwọn ìyàwó gbàtú ẹ̀yọ̀ tó kó sínú ààfin. Torí àwọn nìkan náà sọ̀rọ̀ àwọn di gbàtú ẹ̀yọ̀. Kábíyèsí rò pé bóyá original ni. Original ló rò pé òun fẹ́ ń gbà ẹ̀. Ẹ̀tí ńgbà tó rọ̀ ẹ̀yẹ, wọ́n ní kò sí ni. Wọ́n ní ọmọ lẹ̀lẹ̀ wẹ́ gbé sórí bẹ́ẹ̀dì, ó máa jábọ̀ ni. Ó jábọ̀, ó dẹ̀ jábọ̀ náà woefully pẹ̀lú owú jíjẹ, pẹ̀lú selfishness. Uncontrollable of owú jíjẹ. Ó máa lágbára o. Wọ́n máa ní kí ló dé táwọn ṣe irú ẹ̀. Pé irú ẹ̀ ò ní wáyé mọ́. Ṣé ó dìgbà tí wọ́n bá sọ fún wọn? Àwọn nìkan náà wọ́n ṣe ń gún wọn lọ́wọ́ náà ń bòrùka. Wọ́n ṣe ń gún wọn lọ́wọ́ náà ń bòrùka. Níṣẹ́ kan ya ṣe jẹ́jẹ́, kan ya dákẹ́. Wọ́n tí mọ̀ kankan. Wọ́n ní kábíyèsí ti abandon ẹ̀. Ó abandon ẹ̀ woefully. Tó ti ń gbọ́ lọ́tùn tó ń gbọ́ lósì. Wọ́n nígbà tí ó gbọ́ pé kábíyèsí ó gbé Naomi, ó gbé jáde lọ sí party. Wọ́n dẹ̀ ròyìn party yẹn. Wọ́n ní talk of the town ni. Àwọn billionaire náà ní ọ̀pọ̀ ńbẹ̀ náà ṣe party yẹn. Ìkan nínú àwọn ọ̀rẹ́ kábíyèsí náà ṣe party. We thank God pé ọkàn Naomi ti ń yọ̀. Torí ẹ̀ ló ṣe tẹ̀lé kábíyèsí. Tí gbogbo àwọn èèyàn ti ń congratulate. Tó ti ń congratulate kábíyèsí pé congratulation. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ agbára ẹ̀mí mímọ́. Òun ló touch ọkàn Naomi. Nígbà tí Ọọ̀ni tó ń spin ní Naomi bí i pé kò ti ẹ̀rọ obìnrin rí. Ẹ mọ̀ pé ó ní ìdí. Torí ẹ̀ mo ṣe sọ pé bí tí kábíyèsí àti Ọọ̀ni àti Naomi di ọ̀rọ̀ wọn sí. Wọ́n níbi tí lékeléké gbé fi ń fọṣọ yí àparò gbọdọ̀ dé bẹ̀. Kò lè mọ̀ bẹ̀ náà. Òun lọ̀rọ̀ ìtàn pè ní ìgbì. Wọ́n pè ní ìgbì oríṣiríṣi orúkọ ló ti ẹ̀ ní gbogbo wọn ní bẹ̀. Ìgbà tí ìyẹn ìgbì, ìyẹn ọmọ ìgbéra. Èkejì ni pé Naomi kẹ̀. Naomi olórúkọ dáradára. Mariam là ń sọ, Naomi báwo. Mariam. Ó bá ní Mariam pé àti ìgbà yẹn pé ẹkún ni ẹkún ni lójoojúmọ́. Wọ́n ní ẹkún yẹn kò ní límìtì. Wọ́n ní ẹkún mà ni. Wọ́n ní gbogbo wọn pátápátá ìrònú ti bá wọn. Nígbà ó jẹ́ pé gbogbo wọn ti mú àmúbọ́. Bọ́n ṣe ń gé wọn lọ́wọ́ náà ń bòrùka. Wọ́n ń gé wọn lọ́wọ́ nínú ilé wọn ń bòrùka. Àtijọ́ tó sọ wípé ojú ẹ̀ ti blind. Ó dàbí pé ó ti ń ríran bàìbàì torí ìgbà tí kábíyèsí lọ ké gbàjarè. Àṣé kábíyèsí mọ nǹkan tó ń ṣe torí ẹ̀ ló ṣe dákẹ́. Ọ̀rọ̀ wọn ní ààfin. Wọ́n ní silence is the best answer for a fool. Àṣé. Oh my God. Wọ́n ní ta ló fẹ́ rẹ̀ lẹ́kún? Àfi kó kéké kó rẹ́rìn lẹ́kún. Wọ́n ní tá bá lé ní bá ò bàbá ni. Ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́. Owú jíjẹ. Ṣé ẹ mọ̀ pé owú tèèyàn jẹ? Owú nǹkan tó dára wọ̀.
But orúkọ tó ń pe owú jíjẹ yẹn, èyí tí ò da ni owú jíjẹ yẹn. Tó bá sọ pé èèyàn ju ẹ kọjá sí ibi tí ò da o. Ibi tí ò da ni ìtumọ̀ owú jíjẹ. Tí èèyàn bá ń jẹ owú nǹkan tó dára, wọn ò lè sọ pé wọ́n lè pé owú jíjẹ. Ó admire, ó ń cherish nǹkan tó da. But tó bá ti bọ́ sí pé owú jíjẹ, ẹ mọ̀ pé ó ti ń mú nǹkan mìíràn tó jẹ́ pé ó ti ń mú ẹ̀ṣẹ̀ dání, ó dẹ̀ ti ń mú ìpalára dání, ó ti ń mú ìpànìyàn dání. Tẹ bá ń gbọ́ owú jíjẹ, ẹni tẹ bá rí tó ń jẹ owú, ẹ yá tètè sá kolobá. Kẹ fún ní gáàpù lébélébé torí ẹni tó ń jẹ owú lè pa èèyàn. Owú ní o, wọ́n ní nǹkan tó ń ṣe Mariam sí. Kábíyèsí abandon ẹ̀. Wọ́n ló abandon. Owú láti ẹ̀gbọ́ pé ó ti abandon ẹ̀. Ó máa abandon ẹ̀. Ṣèbí gàlégàlé gúlegúle, òun ni first wife. Ẹni tí Ọlọ́run ò dùn nínú tó ń láyín. I'm the first wife. Wọ́n ní gbogbo ilẹ̀kùn, gbogbo ilé, gbogbo ilé tó wà ní ìkíà kábíyèsí, gbogbo ẹ̀ ló lọ ń ṣí. Kí gbogbo ẹ̀, I don't know. Bóyá ó ní nǹkan tó lò fún kábíyèsí, only God knows. Wọ́n ní ó ní ilé kan sí nígbà tó fẹ́ ṣe ọlọ́jọ́ àbí kí lọ́nà fẹ́ ṣe nígbà yẹn. Pé wọ́n ní first born kábíyèsí ọkùnrin ló máa ṣe, pé òun ló máa ṣe, kó ní páàtì tó máa ṣe ń bẹ̀. Kán tó lè bẹ Naomi dé ibi tó fẹ́ ṣe ọlọ́jọ́ yẹn. Wọ́n ní bàbá ẹ̀ kó tó wá, bàbá ẹ̀ ní kó lọ. Má dojú tì mí lọ. Bàbá ọmọ, kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà, kò sí nǹkan kan tó máa ṣe ẹ́. Ó ní ẹ̀rù ń bà òun pẹ̀lú gbogbo bí kábíyèsí ṣe bẹ̀ kó máa wá convince. Àfìgbà tí bàbá Naomi wá dá sí, tó bẹ ọmọ ẹ̀ pé ọmọ mi wà lọ. Wo ti kábíyèsí, ẹ̀bẹ̀ tí kábíyèsí ń bẹ̀ ti pọ̀ jù. Bí ìgbà tí èèyàn ò róbìnrin rí ni. Bí oríkì àwọn aráàlú kan tí mi ò fẹ́ dárúkọ. Ẹ sọ pé kí lóríkì ìlú yẹn? Wọ́n máa ní ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ì tí ò róbìnrin rí. Ìhà tí kábíyèsí kọ sí Naomi nìyẹn. Pẹ̀lú bíbẹ̀ tó ń bẹ̀, pẹ̀lú bó ṣe ń ṣe tó ń pọ́nlé. Ẹ̀yin gan ẹ rí pé ṣé obìnrin náà ló wá wọ́n tó yẹn? Obìnrin wọ̀n. Irú ti Naomi náà rí. Ó ṣọ̀wọ́n. Lóòótọ́ obìnrin pọ̀ irú bí ó dífá fún kábíyèsí tó lọ kó àwọn kówòrè sínú ààfin. Obìnrin wọ̀n. Àwọn obìnrin wọ̀n. Yes, woman. Nígbà tó ń rí tí kábíyèsí wá rí pé wọ́n ní tó obìnrin ò bá tọ́ ilé ọkọ méjì wò kò ní mọ èyí tó dára. Kábíyèsí ti ná gbàrà, ó ti ná gbòòrò, ó ti mọ̀ pé eléyìí ti kọjá be careful. Ló wá ṣe padà sí. Torí ẹ̀ ni wọ́n ṣe ń gbọ̀n jẹjẹjẹjẹ pẹ̀lú Naomi bí pé wọ́n ò róbìnrin rí. Èmi ò máa blame kábíyèsí. Ẹni tí Ọlọ́run ti dá látọ̀run wá. Tó rí tó fún ẹ lọ́fẹ̀ẹ́ lófo, ó wá fẹ́ fi ta káàtì. Nǹkan tó ń ṣe kábíyèsí ni pé láyé ohun téèyàn bá fi lẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. Ó yá tètè gba nǹkan ẹ̀ padà. Kábíyèsí congratulations lẹ́ẹ̀kan sí. Pé ẹ̀yin àti ìyàwó yín Naomi ẹ ti reconcile. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí ẹ ṣé tẹ fi ń tẹ́tí sí wa. Ẹ bá wa lọ sí comment section, kẹ bá subscribe, kẹ share, kẹ dẹ̀ love. Ẹ ṣé gan-an ẹ̀yin èèyàn wa tẹ fi ń tẹ́tí sí wa. Tá bá tún rí another sweet news bẹ́ẹ̀, a tún mú wá fún yín. Ẹ ṣé. God bless you. Bye.